tọ́ mo kí wa, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, aka ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV, níbi tá a ti ń ṣègbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́, tó ti sọnù ṣùgbọ́n tó ṣì wà dọ̀la. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò sí mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ṣì wà dáadáa. Kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ò fi sí mọ́? Náà ni pé ìwà wa, gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, ìwà wa, àwa ọ̀dọ́ ọ̀sìn yìí, ó fa nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí àwọn bàbá wa fi gbé lọ pé ilé jẹ́ kọ́mọ kan wá dáràn sí mi lọ́rùn. Sẹ́rí, mo fẹ́ lè sọ pé ní ilẹ̀ káàárọ̀ oòjíire kò fẹ́ sí àṣírí tí ò sí, àfilé tá àbá tí ìbá pàdé. Lójú tèmi kò sí àṣírí tí ò sí, àfi eléyìí tí àbá tí ìbá pàdé. Mo sì máa ń sọ ẹni tí ò bá dé oko bàbá ẹlòmíì rí ni ó ní kò sí oko tó dàbí ti bàbá òun. N tá ń pè lóògùn gùn lọ ni o, n tá ń pè lóògùn ó gùn lọ gan. Mo máa ń sọ pé nínú ìmọ̀ ìjìnlẹ̀ kan, wọ́n ní àṣírí kan ìmọ̀ ń gba bí ọ̀nà mẹ́rìndínlógún jáde, pé bí ọ̀nà mẹ́rìndínlógún ni àṣírí kan bá jáde. Ó túmọ̀ sí pé bóyá atúmọ̀ ọ̀tá tí mo fẹ́ fi sílẹ̀ bẹ́mi ṣe mọ̀, ẹlòmíì ó lè mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹlòmíì lè mọ̀ tó bẹ́ẹ̀. Bí kálukú ṣe mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn àṣírí tí mò ń mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn àṣírí 2000 tá a ti fi sílẹ̀ ní nǹkan bí 2014, 15, 16 ni àwọn àṣírí tí mò ń padà mú wá ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Àwọn tí wọ́n bá ti mọ̀ wá ní nǹkan bí 2014, 15, 16 wọ́n á mọ̀ pé lóòótọ́ ni pé àwọn àṣírí àti fi sílẹ̀ nígbà kan. Ó túmọ̀ sí pé àwọn àṣírí tá a ti fi sílẹ̀ tá a ti gba ìpè lóríṣiríṣi lórí ẹ̀ ni. Àwọn àṣírí tá a ti fi sílẹ̀ tá a ti gba ẹ̀bùn lóríṣiríṣi lórí ẹ̀ ni. Nítorí náà ṣe rí, ẹ má jẹ́ ká kàn mọ́ kọ́lẹ̀. Torí bàbá kan pè mí, bàbá kan pè mí, wọ́n ní láti bí 2015 làwọn ti ń tẹ̀lé mi bọ̀. 2015 làwọn ti ń tẹ̀lé mi bọ̀. Pé káwọn má wàá parọ́ fún mi. Kò wá sí nǹkan tán wá gbé wá tí wọ́n bá wá sọ́dọ̀ àwọn tí mi tí ì fi àṣírí ẹ̀ sílẹ̀, tọ́lọ́run sì ń fi gbígbàdúrà sí. Inú mi dùn nígbà tí a bá yìí sọ̀rọ̀ yìí pé kò tí ì sí láti 2015 o táwọn ti ń tẹ̀lé mi. Kò wá sí, àwọn ò tí ì wá bá iṣẹ́ tó kọjá àwọn eléyìí tí mo ti fi sílẹ̀ pàdé. Pé bóyá gbéṣẹ́ kan wá, bá ṣẹ́ kan wá sọ́dọ̀ àwọn. Nígbà táwọn ò bá gbéwèé jáde, àwọn tí wọ́n ń kọ Prince Ọlọ́gbẹ́nlá lé lórí pé Ọlọ́gbẹ́nlá ló ní iṣẹ́ yìí, Ọlọ́gbẹ́nlá ló ní iṣẹ́ yìí. Táwọn ò bá wá bẹ̀rẹ̀ sí ní wà, àwọn ò rí eléyìí tí ó bá ń tí àlejò yẹn bá wá sọ́dọ̀ àwọn ò bá pàdé. Àwọn á jókòó pé Ọlọ́gbẹ́nlá, mo ní àwa náà kọ́, Ọlọ́run ni. Lóòótọ́ èèyàn ò lè mọ gbogbo àṣírí tán, ṣùgbọ́n tá a bá gbọ́ pé àṣírí kan wà níbì kan tí ń jẹ́, àmọ́ lọ ọbẹ̀. Ẹ jẹ́ kí n wá sọ kinní kan o. Bàbá mi kan ní mo ń pa òwe kan, mo ń sọ nínú àwọn fídíò mi. Àgbàlagbà tó ti lo 100 ọdún láyé tí ò kúrò nínú ìlú tó wà, àti ọmọdé tí ò tí ì lò ju 40 ọdún lọ tó ti wá dé 100 ìlú, a lè fi wéra wọn o. Bẹ́ẹ̀ ni, a lè fi wéra wọn. Tá ń pè ní àṣírí ó lágbára púpọ̀ gan. Tá ń pè ní àṣírí ó lágbára púpọ̀ gan. Tá ń pè ní òògùn ó lágbára púpọ̀ gan. Níbi tí wọ́n mọ̀dé mi ò mọ̀dé bẹ̀, níbi tèmi mọ̀dé ìwọ ò mọ̀dé bẹ̀. Àwọn àgbà sì ní ẹni ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú o. Ẹ jẹ́ ká jẹ́ oní pọ́ńdùn lónìí,
Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó máa dùn lọ fún wa, kò ní kan. Ṣùgbọ́n pé ó ń dùn lónìí, ọmọ ìyá mi, àdúrà, sàárà àti gbìyànjú túbọ̀ tẹra mọ́, kó sì máa ṣe dáadáa, kó máa ṣe dáadáa, kó máa ṣe dáadáa, tẹra mọ́ o. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Àṣírí tí mo mú wá lónìí, mo pè ní atúmọ̀ ọ̀tá. Ọ̀pọ̀lọpọ̀ wa, ẹni tá a jọ ń sùn, tá a jọ ń jíǹjẹ, a mọ èrò ọkàn rẹ̀ sí wa. Kíní kan ṣẹlẹ̀ recently tí mo rí online, bóyá àná ni mo rí kíní yẹn online. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi púpọ̀, ó bà mí nínú jẹ́ gan. Wàláì, torí pé nígbà tí àwọn mẹ́rin tí wọ́n lọ síbi birthday tí wọ́n dẹ̀ poison wọn, tó bá jẹ́ pé lóòótọ́ ni bọ́n ṣe gbé jáde, wọ́n dẹ̀ poison wọn, wá nítorí pé ó sọ fún ẹni tó jẹ́ ọ̀gá yẹn tó ń kọrin ẹ̀mí yẹn pé kó yọ ọ ní owó, ó wá bóyá 5 million bí nǹkan kan glance through kíní yẹn ni ló ní kó yá ọ, ó wá lówó pọ̀ lọ́wọ́, wá yọ ní 500,000. ó ti wá ní sínú láti 2025 last year, ó ti wá ní sínú débi pé ó wá fi nǹkan sínú oúnjẹ wọn, àwọn sínú oúnjẹ. Meanwhile kì í sóò nìkan ló jẹ oúnjẹ, àwọn yòókù bá jẹ́ ń bẹ̀, gbogbo wọn sì kú kílẹ̀ tó mọ́. Sílé ayé náà kọ́ nìyẹn, gbogbo wọn dẹ̀ kú kí ilẹ̀ tó mọ́. Ṣé wá rí pé bákan náà là á ṣe máa ń sùn, àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ní mo máa ń sọ pé ìwọ ló wò pé ìwọ ò rí téèyàn rò, ǹjẹ́ o mọ àwọn tí wọ́n ń rí titi ẹ rò? Ọ̀rẹ́ ni o, ọ̀rẹ́ tí wọ́n jìjọ súnmọ́ra dáadáa ni o, tó yẹ kó tiẹ̀ lè ronú irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí rárá. Ilé ayé yìí, imú níkà, wàláhì imú ó níkà, kò gbóòórùn àṣebí. Imú níkà, kò gbóòórùn àṣebí. Ǹjẹ́ tí bọ̀bọ́ yẹn tí ń kọrin ẹ̀mí yẹn tó bá mọ̀ pé ikú tí ó pa ń lòún mú lọ́rẹ̀ẹ́ táwọn jọ ń káàkiri, ṣé yóò mú lọ́rẹ̀ẹ́ bí? Kò ní mú lọ́rẹ̀ẹ́, wàláhì kò ní mú lọ́rẹ̀ẹ́. Ẹ wo bí tí ó lọ parí ayé àwọn ẹni ẹlẹ́ni sí, àtẹni tí ò mọwọ́ mẹsẹ̀ ń bẹ̀, tí ò mọ̀gbà tán jọ ń sọ pé yá mi lówó. Tá bá ti ń jí lójoojúmọ́, ká máa gbàdúrà ọlọ́mọdé àrógun alákòóbá o. Kọ́lọ́run Elédùmarè kó gbà wá lọ́wọ́ àfojúfẹ́ ni, mọ́ fọkàn fẹ́ ni, ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbọ́. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó má jẹ́ ká bárú ẹ̀dá bẹ́ẹ̀ pàdé, ká má bárú ẹ̀dá bẹ́ẹ̀ rìn. Ẹ wo bó ṣe ṣe ẹ̀mí àwọn mẹ́rin dànù, tó ṣe ẹ̀mí wọn lófò, tó sọ ẹbí wọn sínú ìpààyàn ẹkún àti ìpààyàn kéke, látàrí pé yá mi ní nǹkan ń tágbára ẹ̀ dẹ́ẹ̀ka ó dẹ́ẹ̀ ṣe, kò tún wá tẹ́ lọ́rùn. Ilé ayé náà kọ́ ni. Ẹ jẹ́ á jẹ́ onígbìyànjú o, ẹ jẹ́ á jẹ́ onígbìyànjú o, mò ń tẹnumọ́ kinní yìí. Bàbá kan láwọn lọ sóde, wọ́n dé òde, wọ́n bu ọtí fún bàbá. Bí bàbá ṣe gbé kinní yẹn báyìí pé àwọn fẹ́ mutí, ó dẹ̀ fọ́. Sẹ́ni tán gbóúnjẹ fún tó rọ́mọ́lé létí àwo ni, àbí tó rí èèrà létí àwo, ṣé yóò padà jẹ́? Ẹ jẹ́ ká jó nígbìyànjú o, àwọn bàbá wa gbọ́n o. Lóòótọ́ ayé ò ní dì wá, Ọlọ́run ti kọbi tí kálukú gbà lọ. Ọlọ́run kàn fi ẹni yẹn ó fi sí sábàbí orí burúkú, torí pé kì í sóò nìkan ni ó wà nínú ìbànújẹ́ o, kì í sóò nìkan o, tí àwọn ọmọ ẹ̀, ìyàwó ẹ̀, ó ti fi wọ́n ṣe sábàbí orí burúkú, torí ojú ẹ̀ ni wọ́n máa fi wò, ni wọ́n máa fi wò wọ́n. Ó ti sọ àwọn ọmọ ẹ̀ lórúkọ tí ò dáa. Tá a bá ń hùwà míì gbà míì, ẹ jẹ́ ká máa ro àtúbọ̀tán lórí ìdílé wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Atúmọ̀ ọ̀tá òun ni mo mú wá ní òní tí mo dẹ̀ fẹ́. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ẹ jẹ́ á jó ní gbìyànjú, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀.
kí lẹ́ bá mi wá, ẹ bá mi wá adìyẹ òpìpì abo tó dúdú, adìyẹ òpìpì abo dúdú, ewé èsìsì tégbòtégbò, èsìsì funfun tégbòtégbò, ewé ọlọ́run gọ̀ tégbòtégbò, ẹyin adìẹ ìbílẹ̀ tó mọ́ lóló àti gbá ọlọ́mọ rí kan. A kó díẹ̀díẹ̀, a bù díẹ̀díẹ̀ nínú àwọn ewé èsìsì, ewé ọlọ́run gọ̀, a bù díẹ̀ ń bẹ̀, a tì bọ adìyẹ nídìí, ẹyin yẹn náà a tì bọ nídìí. Tá a bá ti tì bọ nídìí, tá a bá ti tì bọ nídìí tán, a wá mú ẹyin sẹ́mọ̀ ẹyin, a kì bọ̀ mọ́, a fi dì mọ́. Tá a bá ti kì bọ̀, a tún wá mú àwọn ewé yẹn díẹ̀, a tún kì bọ̀, a fi dì. Tá a bá ti fi dì, ẹ jẹ́ ká lọ wá ìtì ọ̀gẹ̀dẹ̀. Ìtì ọ̀gẹ̀dẹ̀ yìí á yọ ti àárín ẹ̀, á yọ ti àárín, á gé báyìí tí ò ní dùn jù báyìí lọ. A wá yọ láàrin lè tó wá tóbi dáadáa, á yọ láàrin tí ó ku èpo báyìí. A wá gbé adìyẹ yẹn, á gbé sí láàrin, a wá dáná àrò, á gbé sí tí ó máa jó gidigidi, yóò máa jó gidigidi. Tí ẹyin yẹn tí ó fi jiná, a wá sọ̀ kalẹ̀, tó bá tutù, a lù ní ibi báyìí. Tá a bá ti lù, níbẹ̀ láti kó àwọn nǹkan tá a kó sínú ẹ̀ jáde. Tá a bá ti kó jáde, ẹ jẹ́ á pò mọ́ṣẹ. Tá a bá ti pò mọ́ṣẹ tán, ẹ jẹ́ á mú ẹyin adìyẹ un nù igbá tá a bá fẹ́ lò, á ti fi òrí pa ní orí àti gbogbo ara. A fòrí pa ní orí àti gbogbo ara. A wá mú ẹyin adìyẹ yẹn, a nà ró ẹ̀ báyìí. Ọṣẹ tá a gún, a wá mọ́ yíká. Ẹyin adìyẹ yẹn yóò rọra yọ orí. Ẹ jẹ́ á dé ká gbé pamọ́ fún ọjọ́ 3. Ẹ jẹ́ á máa fi wẹ̀. Barrister ó ní ọ̀tá tó fojú hàn, ó ní ẹsẹ̀ pẹ́rẹ́. Ọ̀rẹ́ bí ọ̀tá ń ló burú jù lọ, toró tó máa finú hàn. Àṣírí ìdá púpọ̀ o. Tá a bá ń lò, gbogbo àwọn ọ̀tá tó wà lẹ́gbẹ̀ẹ́ wa láburú máa dé bá, láṣírí wọn máa tú. Gbogbo ọ̀tá tó bá wà ní ẹ̀gbẹ́ wa tó súnmọ́ wa ni wàhálà aburú máa dé bá, táṣírí wọn máa tú, tí wọ́n máa jẹ́wọ́ nǹkan tán ṣe. Wàláì, àṣírí tó dájú ni. Ẹ jẹ́ á ní nínú ilé, ẹ jẹ́ á ní nínú ilé, ẹ jẹ́ á máa lò ó. Pàápàá jùlọ àwọn tí ọwọ́ wọn bá gbé pẹ́ẹ́lí sókè ju tàwọn yòókù lọ. Ìwọ tó jẹ́ olórí, tó ní àwọn ọmọ lọ́dọ̀ tó pọ̀, ìwọ tó jẹ́ aṣíwájú, tó lérò lẹ́yìn tó pọ̀, ẹ jẹ́ á máa lò ó. Wàláì, yóò máa fojú aṣebi hàn. Aṣebi tá a pè lọ́rẹ̀ẹ́ tí ń rìn mọ́ wa yóò máa fojú wọn hàn. 080 61 40 8254 090 72 79 33 48. Àṣírí ìdá púpọ̀ o. Atúmọ̀ ọ̀tá òun la pè é, kò jù bẹ́ẹ̀ lọ. Ó ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ayé ò ní mú wa o. Ọmọ ìyá, ẹni táyé bá mú ògbọ́n, wọ́n lẹ́ni ìjà ọba ní ń pèrè ẹ̀ lọ́kùnrin. Ẹ má dán mi wò. Àánú àwọn ẹni tó kù ń ṣe mí o. Kọ́lọ́run Elédùmarè kó bá mi ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn. Ìwọ tó kù tó ní lẹ́mìí láti ṣerú nǹkan bẹ́yẹn fún ọmọnìkejì, múra o. Mọ̀ bọ́jọ́ làwọn ọmọ ẹ̀ jẹ́.